Ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní ìdí yíyọ. Ìdí yíyọ ọmọ ọmọdé kọ́ mà àgbàlagbà o. Ẹlòmíì ìdí rẹ̀ ti yọ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ni. Ẹlòmíì ìdí rẹ̀ ti yọ débi pé kò lè ṣe kankan mọ́. Má try láti operate ẹ̀. Ó ní solution. Kí ni solution rẹ̀? Kọ́kọ́ bá mi share rẹ̀ sí èèyàn ogún náà kó tó máa nìṣó. Share rẹ̀ sí èèyàn ogún. Share rẹ̀ á dáhùn fún ẹ. Share rẹ̀ máa share rẹ̀ kò ní kọ́ má rí padà. Kọ́kọ́ share rẹ̀ sí èèyàn ogún náà. Báwo la ṣe máa ṣe? Lọ bá mi wá àṣà tí wọ́n máa ń mu. Àṣà tó bá ti dọ́dọ̀ àwọn alágbo. Ó lọ fẹ́ ra àṣà tí wọ́n máa ń mu. Àwọn àgbàlagbà ọjọ́ dúgbò ọjọ́ nkè wọ́n lẹ́nu wọn. Orí ahọ́n wọn náà máa fi lé àṣà mumu. Àṣà mumu. Kó wá lọ bá mi wá ewé ọ̀la. Ewé ọ̀la. Ewé ọ̀la. Ewé ọ̀la. Ewé ọ̀la. Ewé ọ̀la yìí wọ́n máa ń pè ní èyí tí wọ́n máa ń mu náà ni. Ó ti mọ̀ táwọn ọmọ mu ní tí wọ́n máa ń mu létí kọ́tà ẹ̀yìn tí wọ́n máa ń lọ sí inú orí etí odò tí wọ́n làwọn fẹ́ lọ yàgbẹ́ tó yẹ pé náà lọ́ mu ní etí odò. Ó ti mọ̀ ẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Méjèèjì bá mi lọ́pọ̀. Tó bá ti lọ méjèèjì pọ̀, ẹ wá pò mọ́ òrì. Ẹ pò mọ́ òrì sí bọ́tà. Ẹ bá ti pò mọ́ òrì. Ẹ wá máa fi ti ìdí náà wọlé. Ẹ máa fi ti ìdí náà wọlé. Ẹlẹ́ẹ̀kejì máa tún jù kan náà lẹ̀ sí. Dákun bá mi share. Nọ́mbà mi ò pé méjì 07033449598. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá tún ní ìdí yíyọ. Ẹlẹ́ẹ̀kejì ẹ lọ bá mi wá ẹ lọ sórí àkìtàn bí tí wọ́n bá ń dalẹ̀ sí dáadáa. Ẹ lọ wá ṣùkú àgbàdo níbẹ̀. Ṣùkú àgbàdo. Ṣùkú àgbàdo. Ẹ lọ wá níbẹ̀. Tẹ́ bá ti débẹ̀ tẹ́ bá ti rí ṣùkú àgbàdo tó ẹ wá kópọ̀ díẹ̀. Ẹ fò dídí atare kan sí ẹ jó. Ẹ wá fi kan bílálà sí ẹ jó. Kan alábẹ́rẹ́ àbí kan bílálà ẹ jó papọ̀. Dákun bá mi share rẹ̀. Máa share bó ṣe ń dọ́dọ̀ rẹ̀ yẹn. 07033449598. Ẹ bá subscribe sórí YouTube wa. Àṣírí ọjọ́ ìbí Solution TV. Ẹ subscribe sórí YouTube wa. Yóò máa dáhùn fún yín. Ẹ dẹ̀ follow wa lórí TikTok. Àṣírí ọjọ́ ìbí Solution TV. Ẹ bá follow wa lórí TikTok. Ẹ bá share náà TikTok. Tẹ́ bá fẹ́ follow YouTube wa. Ẹ rọra tẹ̀bi tí ọwọ́ wà lórí page wa yẹn. Tẹ̀bi tí ẹ ti logo wa ń bi tọ́wọ́ wà yẹn tẹ̀. Tẹ́ bá ti tẹ̀ á load tó bá ti load wá á gbé kíní bí blue kan wá báyìí. Ẹ ti rí àwọn kíní bí blue tán kọ wíní báyìí YouTube ń bẹ. Ibi tí a ti kọ subscribe to our YouTube. Ẹ ti rí ń bẹ. Tẹ́ bá ti tẹ̀ báyìí yóò gbé yín lọ sórí YouTube. Tẹ́ bá ti click blue yẹn báyìí á gbé yín lọ sórí YouTube. Tẹ́ bá ti gbé yín lọ sórí YouTube ẹ fọkàn yín balẹ̀. Tẹ́ bá ti débẹ̀ ẹ kàn rọra ẹ rí tó kọ subscribe ẹ dọ́wọ́lé ẹ tẹ̀ subscribe ti dì ní àbí kẹ́ tó wá tẹ̀ bí aago tó wà ń bẹ gbọ̀ngàn any update tó bá ti ń wọlé ẹ máa rí látọ̀dọ̀ àṣírí ọjọ́ ìbí Solution TV. Ẹ tẹ́ bá ti wá mú ẹlẹ́ẹ̀kejì yẹn ṣùkú àgbàdo àti tẹ́ kó lórí àkìtàn yẹn àti kan bílálà àti odidi atare kan. Tẹ́ bá ti wá jó tán ẹ wá lọ ẹlẹ́fẹ́ ra aṣọ wájì lọ́dọ̀ àwọn alágbo. Aṣọ wájì ẹlẹ́fẹ́ rà. Tẹ́ bá ti dọ́dọ̀ wọn ẹ ra aṣọ wájì yìí ẹ máa fi ti ìdí náà wọlé. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah biqautulahi ta'ala ẹni náà ó dúpẹ́ fọ́lọ́run yóò sì máa yin Ọlọ́run. Àṣírí ọjọ́ ìbí Solution TV. Ẹ bá subscribe YouTube wa ẹ dẹ̀ follow page wa.